ọlọ́mọ kìlọ̀ fọ́mọ rẹ̀ o. ìbò èyí àrò. ọlọ́mọ kìlọ̀ fọ́mọ rẹ̀ o. ìbò èyí àrò. ó dúró bí iná. ìbò èyí àrò. ó dé gìjà bí ogun o. ìbò èyí àrò. ọlọ́mọ kìlọ̀ fọ́mọ rẹ̀ o. ìbò èyí àrò. nàìjíríà yìí ti sú wa. ìbò èyí àrò. ẹ má gbowó kẹ́ tó dìbò. ìbò èyí àrò. ọlọ́mọ kìlọ̀ fọ́mọ rẹ̀ o. ìbò èyí àrò. ọlọ́mọ kìlọ̀ fọ́mọ rẹ̀ o. ìbò èyí àrò. Yorùbá ṣé bẹ́ẹ̀ mọ̀ pé kò sẹ́ni tó mọ̀dí òjò bí kò sí Ṣàngó Olúkòso ta lẹni náà tó lè mọ táyà ń fìlù wí bí ò sẹ́ni tó mú kọ̀ǹgọ̀ rẹ̀ lọ́wọ́ ìdí abáre táwọn ọ̀mọ̀ràn tó mú yóò gbé nínú ìkara ń fi ń kígbe ìsinilétí fáwa ìran Yorùbá pé ẹ yàgò níbi ìròrí ká dìbò síbẹ̀. irọ́ ni o lọ́tẹ̀ yìí kọ́ ọ̀rọ̀ ò ní dìbò síbẹ̀. ẹni bá dìbò síbẹ̀ ikú búburú ọ̀fọ̀ òṣè ìpayín kéke ìbànújẹ́ lẹni tó ń fà sórí ara rẹ̀ àti sórí ọjọ́ ọ̀la àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ ẹ rántí pé àwọn olóṣèlú yìí ò fẹ́ràn àwa mẹ̀kúnnù dínú pàtàkì àwa ìran Yorùbá olóṣèlú ọ̀hún ìbá mọ̀ṣèlú ju Tinubu àbí kó mọ̀ṣèlú ju tinú òkun tàbí kó jọmọ Yorùbá jù bẹ́ẹ̀ lọ àbáwọn ẹ̀yà míì ọjọ́ tí wọ́n ti ń fojú ìran Yorùbá gbolẹ̀ pàwá bí ẹni pẹ̀ràn dà wá láàmú kí ló ń tí wọ́n ṣe wọ́n dákẹ́ wọ́n bẹ̀rù torí àti dépò ààrẹ bó tilẹ̀ jẹ́ wípé òfin òpè èèyàn lọ́daràn àfi tá a bá rí àrígbámú òótọ́ ẹ̀rí ẹ̀sùn ẹ̀yin náà ẹ̀wẹ̀ ni tí wọ́n ń polongo fún igbákejì mẹ́bọ̀ ńláruwo rẹ̀ gbalẹ̀ gboko lórí ẹ̀rọ ayélujára àwọn ìwé ìròyìn tẹlifíṣàn pẹ̀lú rédíò nípa wíwọléwọ̀de àti wípé òun lolùgbọ̀wọ́ fáwọn agbésùnmọ̀mí ẹ jẹ́ àfúnra bírú àwọn èèyàn bẹ́ẹ̀ bá wa digbákejì aláṣẹ ńkọ́ ẹnu kí wọ́n máa mú èèyàn dùn bí ẹran ní gbangba ni bí wọ́n bá gbé ní fẹ́ gbowó àlùsí wọn tá a mọ̀ sí ransom ìjà rí lára wọn láti dóòlà ẹ̀mí wa àbí láti bá wa sanwó rí. àní àfihàn sọkọ iná ń jóni lára àní àfojòsàlẹ̀ ìyẹn ń pani lótùtù Yorùbá ó dòwò ní ká wá dọ̀run lásì gan. kí ni ìtumọ̀ ìbò tá ń dì lẹ́yìn tẹ́ talé bàbá talé ìyá tán ta gbogbo dúkìá gbọmọ ìyá wa kalẹ̀. èmi làǹfààní ìran Yorùbá gan. nínú gbogbo àwọn ìbò tá a ti dì sẹ́yìn èyí la fi ń pariwo tọ̀tàn pé gbígba Yorùbá nation yìí nìkan ṣoṣo lọ́nà àbáyọ. tàlàáfíà ó fi jọba tí kò máa ké bí eku tẹyẹ ó máa ké bí ẹyẹ táwa ọmọ ènìyàn sì máa fọhùn ọmọ ènìyàn. ẹ já jáwọ́ nínú ọ̀rọ̀ òṣèlú 60 ọdún tìran Yorùbá ò rí nǹkan kan ìgboro ń dàrú wọn ò rí nǹkan kan ṣe sí i kò séko fáwọn mẹ̀kúnnù ọmọ tí wọ́n ń gọkọ̀ bọ̀gìnì kò sówó láàrin ìlú àwọn wọ̀nyí pẹ̀lú àwọn ìdílé wọn náwó náírà tuntun falala hábà sójà ń pa àwọn ọmọ wa wọ́n ń rán wa lọ́rùn ọ̀sán gangan ẹ̀ wá ń sọ̀rọ̀ ìbò ẹ jẹ́ ká pa ọ̀rọ̀ ìbò tì ká jà fún ẹ̀tọ́ wa actualization of Yorùbá nation is the only solution kò síṣẹ́ fáwọn ọ̀dọ́ baálé ilé òní 2000 naira sápò àwọn ọmọ wa ń bínú para wọn nítorí ìpayé kékeré tó ń bẹ nílẹ̀ Nàìjíríà bẹ́ẹ̀ balẹ̀ fẹ́ dìbò nírú àkókò yìí bí ẹni ń wà bínú Ọlọ́run ni ta lẹni tó fẹ́ jà fún ìran Yorùbá gan-an ẹ gbàgbé ọ̀rọ̀ ìbò Yorùbá nation nìkan ní ọ̀nà àbáyọ. àwọn ọmọ Yorùbá tí wọ́n ń bẹ ní United States of America tí wọ́n ń jà takuntakun fún gbígbòmìnira ilẹ̀ Yorùbá ní olùkéde.